torí pé bàbá tá à ń sọ yìí tá à ń pè ní bàbá yìí òun ò mọ̀ pé bàbá lòun Ọlọ́run kò mọ̀ rẹ̀ ń bàbá kíkà ẹjọ́ dé gbogbo bí ẹ bá ti bá pàdé tí ọmọ yọ̀sẹ̀ sírú mi Ọlọ́run tí ọmọ yọ̀sẹ̀ sírú àwọn súré ajere nǹkan kan yẹn ọmọ ọ̀rọ̀ kẹta àwọn ọ̀rẹ́ kẹta ìran kẹrin rẹ ni bí ọba wa ti rírú wọn o Ọlọ́run bàbá ò ní í ṣeré mọ́ni gbàgbé ìbáṣepọ̀ kan láàrin èmi àti ẹ̀ èmi àti ọ̀rẹ́ mi kan ní gbólóhùn aṣọ kan lọ́jọ́ kan ó wá la owó lọ wọ́n ní mojú ọ̀rẹ́ jẹ́ tèmi àtọ̀rẹ́ mi yẹn ti jà tí ẹ jẹ́ pé pẹpẹrẹpẹ eléré orí ìtàgé náà lẹ̀rọ yẹn náà eléré orí ìtàgé kọ́ ọ̀rẹ́ pàkànṣọ̀rẹ́ lówó dèmi àti ẹ̀ pọ̀ tí mo yọ àdá lọ bá lóko Ọlọ́run mo lọ yọ àdá bá ní oko ibi tó wà Ọlọ́run á ṣe kí bàbá ìwà rìn sàṣìkò bàbá yìí lọ́wọ́ ni tí mo fẹ́ kọjú sí bàbá gan náà bú bàbá ń jọ yẹn. ẹ ṣe máa sọ̀rọ̀ sí bàbá. dáadáa àṣẹmọ̀ pọ̀ ọlọ́tọ̀ bá ti mú owó lọ. owó ní mojú ọ̀rẹ́ jẹ́. bàbá dúró lọ́ọ̀kan báyìí oníkàlọ́ pé mi wá mi dáhùn ọwọ́ àdìdè wá bá mi fúnra ẹ̀ lọ́wọ́ ni tájú àbí kìnìún pé ó kò rí mi nì ẹ̀ mo ní tí n bá rí yín kọ́ tí mo bá rí yín kọ́ kí ni kí n ṣe ẹ bá fẹ́ tẹ́lí sí ẹ bá mi mú ẹ kówó fèmí ni kò sí yìí ṣùgbọ́n nígbà tí a wá jagun ọ̀rọ̀ yìí tọrọ ìwà lọ lẹ̀ níjọ́ yẹn kì í kúkú ṣe pé ẹni náà kówó yẹn lẹ̀ fún mi lọ́jọ́ yẹn Ọlọ́run mo wá lọ jókòó níbi kan mo wá wò wípé ẹ̀dùn náà àwa tá a wà lóko lọ́dún náà lọ́hùn a lé ní 200 Ọlọ́run bá a ṣe wá pọ̀ tó yìí kò wá sí ẹni ó tiẹ̀ súnmọ́ bàbá nínú ọjọ́ orí ń bẹ̀ kì í sọ̀gá fún ẹnì kankan nínú wa lọ́jọ́ náà lọ́hùn bàbá mi kì í ṣe ọ̀gá fún kankan nínú wa lọ́jọ́ náà lọ́mọ wá jókòó fún mi sẹ́mi pé àwọn bàbá wa ní ẹni burú mọ̀ ẹjọ́ sọ fún ni wa èmi ọ̀wà dúró kẹ́nì kankan wá sọ fún mi pé sọ ọmọ pé orúdù sí bàbá yẹn èmi fúnra mi ni mo wá lọ wájú ẹ̀ tí mo lọ dùn bàálẹ̀ pé bàbá mú ọkọ̀ jáyè mi sí irun ẹ̀sà forí jẹ́mi lónìí nǹkan òbínú ìwọ wo tó ti mú gbangba rúgbìrì tó rí ẹ̀ pé ìwọ tó ti mú gògòrò yóò ibẹ̀ lọ dà sí láwàdà ibẹ̀ náà ládà sí láwàdà òun àtọ̀rẹ́ mi kan wọ́n jọ gbé nìbàdàn ọ̀làgbàrà òun ọ̀rẹ́ mi tá à ń sọ yìí ọmọ ẹ̀ náà lọ̀rẹ́ mi yẹn o ẹ̀yin olólùfẹ́ mi ẹ mọ̀ bá ń ṣí àkíní ẹ bá mi láìkì ẹ kẹ kọ́mẹ́ǹtì òun ọ̀rẹ́ mi yìí wọ́n jọ máa ń ṣe bẹ̀ pọ̀ ni ọmọ ẹ̀ náà lọ̀rẹ́ mi yìí o tí òun bá ti jáde lọ tí bàbá bá ti jáde lọ tó bá máa dé yọ sọ pé ọ̀rẹ́ mi ti kọ́ bẹ̀ jẹ́ tọ́rẹ́ mi náà bá lọ tó bá dé yọ sọ pé bàbá ti kọ́ bẹ̀ jẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ eré pátá wí níta ọ̀rọ̀ bàbá yẹn ò ṣe mọ́ sọ̀sà ìrìn ńlá ló wó ẹ̀fọ́ tó ní ńlá lọ lọ́dún ká tó rẹ́yẹ bí ọ̀kìn òdìgbò rere o bàbá Charles bàbá yìí jẹ́ bàbá kan tó ṣe wípé ọmọdé tó gbọ́ lájò pé bàbá ṣubú wọ́n fẹ̀gbẹ́ lélẹ̀ bàbá lọ ètí ò lè wálé gan-an ibi tó ti kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí gangan omi ń bọ́ lójú ẹ̀ ni sẹ́mọ̀ pé ẹ̀kú pọ̀ oríṣiríṣi lẹ́kún ṣoṣo kọ́lọ́ mọ́jà sùn kankan bẹ̀ kì í ṣe ẹkún pé bàbá kéré lásùn ẹkún pé mi ò fẹ́ẹ̀fẹ́ rí ipò tàbí ààyè tí wọ́n ọmọ kékeré lè wà tí ọba fojú kan bàbá ọlọ́mọdé àríbànújẹ́ àmín 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 ẹ̀rìn abọ́ lẹ́nu ẹ̀ sáà ni
torí pé bàbá tá à ń sọ yìí tá à ń pè ń bàbá yìí òun ọmọ pé bàbá lòun Ọlọ́run kọ̀mọ́ rẹ̀ ń bàbá kíkà ẹjọ́ dé gbogbo bí ẹ bá ti bá pàdé tí ọmọ yọ̀sẹ̀ sírú mi Ọlọ́run tí ọmọ yọ̀sẹ̀ sírú àwọn súlẹ̀ ajẹrẹ nǹkan kan yẹn ọmọ ọ̀rọ̀ kẹta àwọn ọ̀rẹ́ kẹta ìran kẹrin rẹ ni bí ọba wa ti rírú wọn o Ọlọ́run bàbá ò ní í ṣeré ewu ẹni ó súnmọ́ bàbá gan nínú àgbà gan bàbá ìbá wọn ṣeré Ọlọ́run àfọmọ míì díẹ̀ tí wọ́n jọ máa lera wọn kiri Ọlọ́run sẹ́yìn lẹ fẹ́ sọ ni wọ́n nífẹ̀ẹ́ àti máa kọ́mọdé mọ́ra rẹpẹtẹ ni. gan ni o tọ́ ọba bá ọ̀rọ̀ mọ̀ràn déwájú bàbá pé nǹkan yẹn tí wàá ń bà ọ́ nínú jẹ́ o ó ti lé lọ́dún 7 tọ́ ọba déwájú bàbá kò sí bí nǹkan ọ̀hún ṣe fẹ́ tó ọ gbọ́dọ̀ dunnú kó wájú bàbá ni àkíkà bàbá yìí náà wàá rè báwọn ọmọ rẹ̀ bá fowó ránṣẹ́ sí i látòkè òkun láti ilẹ̀ yìí ní gbogbo ẹ̀ tó bá ti pàjọ síbì kan báyìí àfiwọ́ tó ọ̀bà dọ́dọ̀ rẹ̀ ǹfẹ́ mọ̀ bó ṣe ní bọ́ọ̀mọ̀ lọ bá bàbá òní nǹkan sí ọ̀rọ̀ ni bàbá yìí kí Ọlọ́run Elédùmarè kó bá wa tẹ́ sáfẹ́fẹ́ rí torí ikú tó pa bàbá yìí ikú tó dáa ni bàbá yìí dúpẹ́ débi pé nígbà tó ti ń di pé bàbá síìkì gan-an àwọn tá a bá súnmọ́ bàbá díẹ̀ la lè mọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣáà wọ bàbá kì í ṣẹni tó jẹra mọ́lẹ̀ jẹ̀bẹ̀tẹ̀ kalẹ̀ tó ṣe jẹ̀bẹ̀tẹ̀ lẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kì í ṣẹni tó ṣubú tẹ́rì ẹ máa gbé mi tọ̀ ẹ máa gbé mi sùn rárá bàbá kọ́ títí tọ́lọ́run fi wá ní ọlọ́jọ́ dé ẹ wọ àwọn ìyá wa nídìí sẹ́yìn èmi ò tiẹ̀ lọ ọbẹ̀ níjọ́ tí wọ́n sin wọ́n gan torí mi ò sí lé mo ń wo ìyá wa tó tún kù fún wa níyà táwa ń pè ìyá wa Ìdòwú Phillips ẹ má bínú pé mo bá yín lóye mo pè é lóko ìyá mi tó débẹ̀ tí ń sun ẹkún bí ọmọdé ìyá yìí níwọ̀n tó ní ó sì tọ́jú bàbá ìdí tó fi lọ́jọ́ òkú ni ìyá rẹ̀ ń bù tí ń ké bí ọmọdé ń bẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ wa yìí náà ẹwúrú àwọn Folúkẹ́ Dáramọ́lá yẹn ìyẹn ti ń sunkún bí ìkókó ni kì í ṣe pé bàbá kéré sí kú ńlọ́fà ẹkún wọn àwọn ìwà àti ìhà tí bàbá yìí kọ sí everybody kò ní ọ̀tá bàbá yìí ọ̀lọ́tà ẹ mọ̀ pé èèyàn máa rìn kò rí ọmọ jì a lè mọ àwọn tí wọ́n lè mọ kò sẹ́ni ó dáa tán àwọn bàbá wa kan wọ́n lẹ́bọ́yẹ́ ni ọba ti kú lọ dáa tán ẹni ó kú gan láyé òde òní wọ́n tó ń bú. wọn bọ́ọ̀ lè sọ lójú wọn sọ lẹ́yìn. bẹ́ẹ̀ ni bàbá yìí dáa tó pọ̀ kásá máa gbàdúrà fún bàbá yìí torí ọ̀rọ̀ rẹ̀ ìròyìn mélòó la fẹ́ rò lórí ẹ̀ tá a bá tẹnu bọ̀ ká máa kà láti sìn títí yọ́fẹ́ tọ́tún la ká tó dìde ń bí àwà yìí lórí iṣẹ́ rí rẹ̀ bàbá yìí Elédùmarè kó fọ̀run kẹ́ àmín 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 àwa ń fi àgbà àti ẹ̀ tọrọ kọ́lọ́n jẹ́ kí àtúbọ̀tán tiwa náà dáa àmín 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 àwa ń bẹ Ọlọ́run fún wọn iwájú tí wọ́n kọjú sí kọ́lọ́n jẹ́ ó máa dán àmín ẹ̀yìn tán fi sílẹ̀ kọ́lọ́n má jẹ́ kó bàjẹ́ olórí aṣọ bàbá kọ́lọ́run ọba mọ́kọ́ mọ́ fàyà àmín 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 èdè onú sàárè akéèké bẹ̀ tamatiya àti kẹ́ńkẹ́ń k'Elédùmarè kí wọ́n máa dọ́wọ́ fún bàbá yẹn nínú sàárè àmín àṣẹ Èdùmàrè kọ́lọ́n bá kẹ́ wọn ní ìkẹ́ ẹ̀tọ́lá àmín ọlá ànábì lọ́dọ̀ lọ́wọ́ sallallahu alaihi wasallam ọlá bisimilayi kúlúwàlá bismillahir kúlúwàlá ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àwa tó wá fi ilẹ̀ sáyé náà Ọlọ́run Elédùmarè kó má jẹ́ káwa náà ọ̀sán kú àmín ká náà má fọjọ́ ọlọ́jọ́ lọ àmín gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí dènà àdúrà tí mẹ́dàá kọsẹ̀
Ọlọ́run Elédùmarè kó forí jìn wá àmín. ọlá bisimilayi náà àti náà Bismillahir Rahmanir Rahim. náà àti náà àlẹ́kà ọ̀sán Wasalli ala Muhammad. olórí wa nínú Tampa tó kó gbogbo wa jọ lẹ́nìí ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ìwà. Kò sí gómìnà. Pírẹsidẹ́ǹtì wa Latin àti gómìnà lábẹ́ Bọ́lájí Amísàn náà gbogbo wọn ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ọ̀pá gbọ́rọ̀ tí Bọ́lájí Amísàn fi ń darí gbogbo Tampa kọ́lọ́ má jẹ́ kó kanjú kán mọ́ lọ́wọ́. Àmín àmín àṣọ. Agbára Ọlọ́run kọ́lọ́run jẹ́ kó náà kó wa délẹ̀ lérí dáadáa. Àmín àṣọ. Wọ́n tọ́ wá ṣe náà Ọlọ́run má jẹ́ kó bàjẹ́. Àmín. Títí tí ó fi tásìkò tí ó fi ipò lẹ́fẹ̀ẹ́ lómìn náà pé ipò ààyè tọ́lọ́jọ́ ni títí ìgbà tó náà fi filẹ̀ Ọlọ́run Elédùmarè ó kọ́ rẹ tí ó bàjẹ́ títí dọjọ́ òní kọ́lọ́mọ́ bá ó kọ́ náà jẹ́. Ọlọ́run Elédùmarè kọ́ wá jẹ́ kí ọlá rẹ ọmọ lékún ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run ọlá la hawla wala quwata illa billahi al-azim. Àjàsà tó jẹ́ gómìnà náà lábẹ́ Latin náà ní Ogun State ń bẹ kọ́lọ́run Elédùmarè kó bá túbọ̀ gbéga torí ara àwọn wà tá à ń sọ náà nìyẹn. Ọ̀rẹ́ mi Àjàsà ọkùnrin ni o Ọlọ́run fún níwà eléyìí gómìnà Ogun State tá à ń tún sọ yìí Ọlọ́run yọ̀ǹda wa fún Àjàsà o Ọlọ́run Elédùmarè kó má bà wà rẹ̀ jẹ́ o ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run bí tọ́ wá bá iṣẹ́ ìdè kọ́lọ́run Elédùmarè kó tún bá wa gbé gàdú báyìí lọ la hawla wala quwata bisimilayi lílàáfi lílàáfi Ibrahim lílàáfi lílàáfi wàlẹ abudulayi wàlẹ kọ́lọ́run Elédùmarè kó bá ṣàforíjì fún ìlànà nàbí lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin èèyàn wa mo ní kẹ́ ẹ bá wa share kíní kẹ́ ẹ like kẹ́ ẹ bá wa comment ní àsìkò tí mo bá yín sọ̀rọ̀ yìí sẹ́rí fún ìtàn rírí ayé tó ṣe é mú kọ́gbọ́n tó ń fúnni ní òye tí máa ń ṣí ọpọlọ lẹ̀ tí máa ń jẹ́ kéèyàn òru wájú sẹ́mọ̀ pé ọlọ́gbọ́n kan ọ̀pọ̀n títí kọ́ta kókó omi ṣe tí a sọ ọ̀mọ̀ràn kan ọmọ yẹyẹ pẹ́ẹ́lẹ̀ babaláwo kan ò lè rí rẹ̀ lójú ọpọ́n awòràwọ̀ kan ò sì ní tara rẹ̀ wò ẹ wo iye ọdún tọrùn mi là ń ti ń fẹjú sẹ́mọ̀ pé kò rè lédùmarè bá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà ní ibi pẹlẹbẹ ni ọmọ fi lélẹ̀ ẹ máa bá yọjú sí ìkànnì yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa bá mi wò dáadáa ibẹ̀ lẹ́ẹ̀ ti máa rí ọgbọ́n àti òye lórí ìkànnì yìí ẹ bá mi wò dáadáa ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé bàbá ẹ ṣé àdúpẹ́ àmàrí yín bá sọ ó dà ọ̀sán.